Àlọ́ mi dá lé lórí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Akiti. Alágbára kọ́ni ni ọkùnrin yìí. Ó lágbára débi pé àtọmọdé àtàgbà obìnrin ọkùnrin ẹgbẹ́ rẹ̀ gan mọ́ bẹ̀rù rẹ̀. Ó wá di ní ọjọ́ kan. Arákùnrin ọ̀hún ó jẹ́ ẹni tí ọmọdé àtàgbà tí wọ́n máa ń bẹ̀rù torí pé kí ni ó ti jagun ó sì ti borí ogun láìmọye ìgbà. Ó wá di ní ọjọ́ kan ó wò rárá ó ní ǹjẹ́ alágbára míì kan wà ní ìlú wa bí? Ó ní kò sí. Ó ní fúndì èyí èmi gangan la máa pè ní ọba Aginju. Bó ṣe di ní ọjọ́ kan erin bá dìde ó ní nílé ìlú tá a wà yìí náà lẹ́nìkan pera rẹ̀ ní Akiti ọba Aginju. Só mọrú èèyàn tí mo jẹ́ bí? Ó ní mọ tí ò ṣẹlẹ̀ ìwọ Akiti tó pera rẹ̀ ní ọba Aginju èmi àti ẹ a ò jọ wọ̀jàkadì. Ṣé ìwọ irin lásán yìí sọ mọ̀ pé mo ti pa kìnìún àmọye ẹyẹ àmọye ẹranko inú igbó tèmi ti fẹ̀mí wọn tàfàlà kò sí ìyọ̀nà. Jẹ́ kí ìjàkadì ọ̀hún náà bẹ̀rẹ̀.